gbogbo ayé ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́ ẹ ṣàánú mi ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ mẹ́kọ̀ọ́ ìmọ̀ tí mo ṣe ìmọ̀ bí mo sún jẹjẹ mi ní lẹ́yìn àti kan ló mẹ́sẹ̀jì mi pé wọ̀lọ́ kí ni irú kí ni ilé ẹjọ́ yìí ṣe gbogbo kí ní ìpè kí torí kí n lè mẹ́kì owó yìí mo kẹsẹ́ torí láìfù mi ní ẹjọ́ wọ̀lọ́ kí mo tẹ̀ fẹ́ sọ kẹfà wọ̀lọ́ ẹ wò bí mo ṣe jíǹsì ẹnìkan ó kẹ́mọ̀ ká máa fowó lẹ́yìn kiri ká máa fowó wáyàn ká máa fowó wáyàn kiri ká máa fowó lẹ́yìn kiri ìjẹsẹ̀kùn ó ti pè mí láti òru kẹ́mídì náà òun náà ti pè mí pé mi ní ìgbé mo ti sùn torí pé mo ti wà stress jù bí ẹnìkan pátá ní kí n lọ wọ àkáǹtì mi nìyẹn o pé wọ́n sẹ́ndì 2 million ẹnìkan ṣoṣo 2 million bíi ti báwo kí ni mo mọ̀ pààyàn fún yín ni kí mo rà fún yín gbà yín ẹ wo ẹnìyẹn ibi tó worst dé ìdá péjì ẹ̀ mọ̀ kò lórúkọ ẹni tó dẹ̀ fi rán àbúrò wọn tí wọ́n fi rán ìyẹn ló ń jẹ́ Sofia ìyẹn ló sẹ́ndì rìsíìtì sí mi àti Sofia ẹ máa rá àánú pàdé ẹ máa bá àánú pàdé ìbànújẹ́ òní jẹ́ kí 2 million láìsí pé mo pààyàn fún yín láìsí pé mo pààyàn fún yín àti Sofia ìmọ̀ yín ìmọ̀ ẹ̀gbọ́n yín tó sẹ́ndì owó yẹn ádà tó ní ẹ gbọ́dọ̀ sorúkọ àwọn bí gbogbo wọn ṣe máa ń ṣe nìyẹn bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ ìyá ọgbà náà bẹ́ẹ̀ nìkan náà ṣe sẹ́ndì odidi 1 million sí mi lẹ́ẹ̀kan nìyẹn lẹ́yìn mọ̀ wọ́n rí bẹ́ẹ̀ wọ́n sọ pé kí ìyá ọgbà náà gbọ́dọ̀ dárúkọ wọn ẹjọ́ yẹn bá sì mí ẹjọ́ ẹ bá mi fi àdúrà ẹ bá mi fi ránṣẹ́ sí àwọn gbogbo àwọn tó ṣàánú mi kò ń sáwọn nìkan o àwọn tó kàn tẹ̀wọ́ ó kàn sọ pé mi tẹ̀ mọ́ bá káàtì mi gan ṣe ń dọ́dọ̀ wọn alẹ́ ni wọ́n rà kàn pẹ́ gba káàtì mi látọ̀dọ̀ kẹ́mítì alẹ́ ni wọ́n gbà láti bì kan wọ́n kàn tẹ̀wọ́ ní ẹjọ́ mo wá eléyìí ó ti pọ̀jù kọjá kí n keep quiet torí ó máa dàbọ̀ pé yẹn ò mọ̀rẹ̀ ni mo mọ̀rẹ̀ wọ́n dẹ́ni kéèyàn tó máa dé èyí morúkọ tẹ́mi bá tẹ̀ morúkọ wọn èmi máa dárúkọ ẹ̀ wọ́n sáàsìkà bọ́ èyí morúkọ wọn ọlọ́mọ ẹ̀ lágbára ọlọ́run ọmọ tí náà ní rí bànújẹ́ ẹ̀ ní fojú sunkún ọmọ ẹ̀ ní faragbàgbọ́ ọmọ lágbára ọlọ́run ibi tá ẹ pé mi ìró kan gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí pé mi ò dẹ̀ sẹ́ńtorí pé ọ̀rọ̀ owó pé lágbára ọlọ́run oore tẹ́ ẹ̀ rẹ̀spẹ̀tì lágbára ọlọ́run yìí náà máa rí gbà ẹ máa ráàánú gbà ẹjọ́ ẹ má máa di voice mi mo wà stressful ni I'm very thank you so much and gbogbo yunifásitì mi káàkiri àgbáyé ẹ ṣé mo rí ìfẹ́ tí ẹ nà sí mi ẹ wò ẹ ṣé mo dúpẹ́ o ẹ wò ẹ ṣé mo dúpẹ́ mo mọ̀ lóore o mo mọ̀ lóore o mo mọ̀ lóore o ẹ ṣé mo dúpẹ́ ẹ wò I don't know what to say. But God will continue to bless you. Gbogbo àtẹ̀yìn tẹ́ ẹ send owó tí n ti ẹ̀ rírí tí mi ìsúnkún wá báyìí. Ẹ wo ẹ bá ráàánú gbà ẹ jọ̀ọ́ ẹ bá ráàánú gbà ẹ ṣé.